من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه أما بعد. Adá ọpẹ́ fún Ọlọ́run, a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo kí gbogbo wa ní kíkí ìsìláàmù wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àláfíà Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó máa bẹ́ẹ̀ nìkankan wa gbé. Ìkan lára àwọn ọ̀jọ̀gbọ́n ènìyàn ó ní fafi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahid. Ó ní gbogbo ń tẹ́ ẹ mọ̀ rí láyé pátá ni ó mọ̀ tọ́ka yín sí wípé Ọlọ́run ọba tó dá yín sẹ́ ọba ọ̀kan ṣoṣo ni. Gbogbo ń tẹ́ ẹ mọ̀ rí lẹ́ mọ̀ rí Ọlọ́run lára rẹ̀. Gbogbo ń tẹ́ ẹ mọ̀ rí ni ó mọ̀ ṣẹ́rí yín padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Zoo ni a wà báyìí níbi tí a ti wá wo ara Ọlọ́run lára àwọn ẹranko tí a sì rí ọba àwọn ẹranko tí ń ṣe kìnìún àti àwọn ọmọ ìyá rẹ̀ tó kù. Ọba àwọn ẹranko tí ń ṣe kìnìún yìí bí èèyàn bá wo ìgbésí ayé rẹ̀ èèyàn ò rí àmì Ọlọ́run lára rẹ̀. Àkọ́kọ́ àmì tí ń bẹ lára kìnìún òun náà ni wípé akọ kìnìún ò kí ń jáde lọ pa ẹranko, abo kìnìún ló máa ń jáde lọ pa ẹranko. Lọ́dọ̀ àwa èèyàn ọkùnrin ni ó jáde lọ wá níta jẹ níta mu, obìnrin wà nílé òun mọ̀ tún lè ṣe. Àmọ́ lọ́dọ̀ kìnìún abo òun ni ó jáde ní ó lọ wá níta jẹ lọ àti níta mu. Kìnìún akọ òun ó wà nílé òun mọ̀ dáàbò bo ilé òun sì mọ̀ ṣọ́ ilé, tí ń túmọ̀ yìí pé àmì Ọlọ́run kan náà nù lára kìnìún wípé abo ni ó mọ̀ wá ní tí akọ ó mọ̀ jẹ níbi tí akọ ó ti mọ̀ wà nílé tóun ti mọ̀ dáàbò bo ilé. Bákan náà lára ìmọ̀ Ọlọ́run tó wà lára kìnìún òun náà ni wípé Ọlọ́run ọba fún kìnìún ní agbára, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ agbára kìnìún ń bẹ níbi ẹsẹ̀ kìnìún. Ẹsẹ̀ kìnìún ibẹ̀ ni agbára rẹ̀ ń bẹ. Àwa ọmọ ènìyàn oríṣiríṣi ibi ni agbára tiwa wà. Agbára wà ní ọwọ́, bákan náà a sì ní agbára sí làákàyè. Àmọ́ agbára kìnìún ẹsẹ̀ rẹ̀ ní ń bẹ. Bí kìnìún ṣe wá ní agbára tó bóyè ní ọgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà Ọlọ́run ọba tún kádàrá pé kí agbára àwọn èèyàn kó mọ ká kìnìún. Fafi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahid. Bákan náà tí a bá kù ní ọ̀dọ̀ kìnìún tí a gba ọ̀dọ̀ elephant lọ, a tún rí èèmọ̀ Ọlọ́run lára elephant náà. Béèyàn bá mọ ẹranko tí wọ́n ń pè ní elephant yóò rí pé ẹranko ńláńlá ni. Bí elephant ṣe wá tóbi tóun nù, Ọlọ́run tún wá fi àmọye àmì rẹ̀ sí ara elephant. Bí àwa èèyàn tí a bá lóyún, oyún wa ó pẹ́ jù oṣù 9. Bí oyún bá ti ń kọjá oṣù 9, a mọ̀ ṣe àdúrà ní kíkankíkan ní pé Ọlọ́run dákun mọ́mọ́ dójú tì wá, Ọlọ́run dákun mọ́mọ́ yẹ̀yẹ́ wa, Ọlọ́run dákun mọ́mọ́ kà wá ní àbùkù. Àwa gbà pé bí oyún bá ti ń kọjá oṣù 9 tí ó bá ti ń wọ ọdún kan àtàbọ̀ ó ti ń di àbùkù. Àmọ́ ní ọ̀dọ̀ elephant, tí elephant bá lóyún tiẹ̀ tí ò bá ti pé ọdún 2, ìran elephant ò lè bímọ tiẹ̀. Ó dìgbà tí oyún náà bá tó pé ọdún 2. Bẹ́ẹ̀ elephant ò bá wá bímọ kò ní bímọ ní jòkólẹ̀, kò sì ní làdílẹ̀, yóò bímọ lórí ìdúró. Òun ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà tí elephant ò bá bímọ tiẹ̀, ìmọ̀ sábà ń bímọ rẹ̀ sínú odò. Inú odò ni elephant mọ́ sábà bímọ rẹ̀ sí, nítorí pé kí ni yóò dúró bímọ yẹn ni. Ọmọ yẹn ó bá wá jábọ́lẹ̀, ọmọ yẹn lè lọ fi orí gbálẹ̀, kò wá fẹ́ kọ́mọ yẹn fi orí gbálẹ̀, yóò wá lọ sínú odò pé tóun bá kàn bímọ yẹn kọ́mọ yẹn kàn jábọ́ sínú omi ní wọ́ọ́rọ́. Àmì kan náà lélẹ́yìí. Ta ni ó kọ́ elephant wípé bí a fẹ́ bímọ tó sì jẹ́ pé orí dúró ló wà, ká mọ̀ dúró sórí sìmẹ́ǹtì, ká mọ̀ dúró sórí ilẹ̀ lásán? Ta ló kọ́ bí òun ṣe Ọlọ́run bá wa ta'ala? Fafi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahid. Ìmọ̀ Ọlọ́run pọ̀ púpọ̀ lára elephant. Lára ìmọ̀ Ọlọ́run tó tún wà lára elephant òun ni pé elephant lè sùn lórí ìdúró, yóò sùn fáwọn iye ìgbà lórí ìdúró aláìsí ní dùbúlẹ̀. Àmọ́ kó tó lè lálàá yóò dùbúlẹ̀, àmọ́ ó lè sùn lórí ìdúró fún wákàtí 10. Bákan náà lára ìmọ̀ Ọlọ́run tọ́lọ́run fi sára kìnìún, bí kìnìún ṣe jẹ́ ọ̀gá tó láàrin inú igbó, kìnìún bó ṣe jẹ́ ọ̀gá tó láàrin igbó nù, kìnìún ló ń sùn jù láàrin àwọn ẹranko. Láàrin àwọn ẹranko tó ń sùn, ọ̀gá ni kìnìún. Lára ìmọ̀ Ọlọ́run tọ́lọ́run tún fi sí ara ajá, kábó sórí ajá.
ìmọ̀ Ọlọ́run tọ́lọ́run fi sí ara ajá òun ni pé ajá ní kápá àti rí tí àwọn ọmọ ènìyàn ò lè rí. Ajá máa rí àlùjọ̀nnú, bákan náà ajá máa rí àwọn nǹkan tí ojú ọmọ ènìyàn ò lè rí, torí àyá Al-Qur'ani sọ wípé èmi Ọlọ́run ọba ni mo máa ń dá ma la ta'lamun, ntẹ̀yìn ọmọ ènìyàn ò lè mọ̀ láíláí. Gbogbo ń táwa mọ̀ yẹn pátá tí ajá bá ti rí wọn, ajá máa rí wọn, ajá sì mọ gbóòórùn wọn pé nǹkan kan ti wà ní ibi báyìí. Bákan náà Ọlọ́run fún ajá ní ẹ̀bùn àti gbọ́ ní téèyàn bá sọ. Láàárín ẹranko tó èdè máa ń gba training, ọ̀gá ni ajá. Béèyàn bá training ajá, ajá òdì máa ń gba training. Bákan náà lára ìmọ̀ Ọlọ́run, témọ̀ Ọlọ́run ò sì lè tán rárá, tó jẹ́ pé inú àgbà tí ayé bá sì ń lọ bẹ́ẹ̀ là mọ̀ rí ìmọ̀ Ọlọ́run. Òun ni pé màálù bákan náà, màálù náà mọ̀ sùn lórí ìdúró. Màálù tí gbogbo wa mọ̀ yẹn, tí màálù náà bá dúró, màálù náà mọ̀ sùn lórí ìdúró láláìsí ní dọ̀bálẹ̀. Lára ìmọ̀ Ọlọ́run, témọ̀ Ọlọ́run ọba ò sì lè tán láíláí, tí ayé bá sì ń lọ ni à mọ̀ rí ìmọ̀ Ọlọ́run. Báyé bá sì ń lọ là mọ̀ rí ìmọ̀ Ọlọ́run. Lára ìmọ̀ Ọlọ́run òun náà ni wípé ẹṣin, bó ti lè wù kí ẹṣin jẹ tó, ẹṣin ò lè bì láíláí. Báwo ọmọ ènìyàn bá jẹun, bí n ta jẹ yẹn tó bá ti pọ̀ jù, túláàsì á bì. Àmọ́ bí ẹṣin bá jẹun, ẹṣin ò lè bì láíláí. Bákan náà lára ìmọ̀ Ọlọ́run tí Ọlọ́run ọba tún dá, òun ni pé crocodile, òun ni pé crocodile ó lè ṣẹ̀mí nínú omi fún àìmọye ọdún láláìsí ní jẹun kankan, yóò kàn mọ́ mu mi lásán. Kódà ó pẹ́ jù crocodile lè ṣẹ̀mí fún complete 10 years láláì ní jẹun kankan. Òun ló fi jẹ́ pé téèyàn bá ṣe mistake tẹsẹ̀ bọ́nú omi tí crocodile bá wà, lẹ́sẹ̀kẹsẹ̀ kódà tó bá wà níbi tó jìnnà yóò ti gbóòórùn ẹran. Kò sí ní tó jẹ́ ó gbóòórùn ẹran yẹn ni pé ó ti pẹ́ tó ti jẹ ẹran, ní tó jẹ́ ó gbóòórùn ẹ̀ náà nù. Àwọn ọmọ ènìyàn táwọn ò bá jẹun fún ọjọ́ 2, ọjọ́ 3, nǹkan ó ti máa ṣe wá látara pé àwa ò jẹun. Àmọ́ àwọn tí wọn àwọn ò bá máa jẹun, nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí wọn. Kódà bákan náà lára ìbùn Ọlọ́run tí Ọlọ́run bá tú fún àwọn ẹranko ni pé ẹranko kan wà tí wọ́n ń pè ní alligators. Ẹnu ẹranko yìí, ẹnu rẹ̀ máa sábà ń gùn púpọ̀, kò sì kí ń tóbi púpọ̀ jù. Òun náà farajọ crocodile. Ẹranko yìí á máa ṣẹ̀mí, yóò sì máa lé kọjá 100 years tí ẹranko yìí tí ó máa fi ṣẹ̀mí. Lára àmì Ọlọ́run tó tún wà lára àwọn ẹranko ni pé wọ́n ń pe ẹranko kan ní kangaroos. Ẹranko yìí ó ní abẹ́, àmọ́ abẹ́ tó ní ó jẹ́ abẹ́ 3. Àwọn ọkùnrin tá a bá ní abẹ́ á ní okó kan, bóbìnrin náà bá ní abẹ́ yóò ní abẹ́ ẹ̀yẹ kan. Àmọ́ ẹranko tá à ń pè ní kangaroos yìí ó wá ní vaginas 3. Lára àmì Ọlọ́run náà ni. Ẹ dákun ẹ bá ń gbé tóbi fún Ọlọ́run ọba tó dára. Allahu akbar kabira. Béèyàn bá ṣe ń rìn bẹ́ẹ̀ ni ó ṣe máa rí àmì Ọlọ́run. Ẹni tó bá lóhùn ọ̀rá àmì Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ ò lè rí àmì Ọlọ́run mọ́ láíláí. Bákan náà lára àmì Ọlọ́run òun náà tún ní ìjàpá. Ẹranko kékeré ni ẹranko tí à ń pè ní ìjàpá. Àmọ́ ìjàpá ó lè dọ́gbọ́n láàárín ọdún 5 bí ẹni tó kú tí ó sì tì kú. Ìjàpá ó ní ète débi pé àwọn èèyàn padà wá ń hun oríṣiríṣi ìtàn lórí ahọ́n ìjàpá, bó tiẹ̀ jẹ́ pé ìjàpá ò lè sọ̀tàn, àmọ́ wọ́n padà ń hun ọ̀rọ̀ lórí ahọ́n ìjàpá. Bákan náà lára ẹranko tí àmì Ọlọ́run tún wà lára rẹ̀ òun náà ni ìgbín. Bí èèyàn bá yọ ojú ìgbín pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, ojú ni ó dẹ̀ tún wù padà. Ẹ dákun ta ni wọ́n yọ ojú rẹ̀ tójú ó wà wù padà? Ẹ dákun ẹ bá ń gbé tóbi fún Ọlọ́run ọba Allah. Wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahid. Ẹ dákun mi ò ní lè sọ́tàn jàre, ẹ jẹ́ ń dúró báyìí náà subhana rabbika.